tí ó fi wá lọ máa mú ẹni tó kó àkísà aṣọ tí ó sì wọ̀ lóde aṣọ tí ó sì wọ̀ lọ pàtí yóò dàborí yóò lóhun eégún ní tí ó dé bá wa ní àdánwò táfi wá lọ máa mú eégún ọlọ́mọdé bá wa o ní tí ó dé bá wa aládánwò táfi wá lọ máa bá omi tọ́lọ́ balẹ̀ gan ládá táfi àmọ́ mọ́ ọlọ́mọdé bá wa o àdúpẹ́ fáwọn tó ti wá mùsùlùmí o bákan náà tọ́ àlékún ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú Ànábì Muhammad sallam ẹni tó ṣe pé yíran rẹ̀ òun náà rán fi ṣe sábàbí fún wa tó fi mú wa kúnnú ẹbọ tá a fi di ẹni tí ń jọ́sìn fún ọlọ́wọ́ balẹ̀ gẹ́gẹ́ tó dá gbogbo nǹkan irin alágbẹ̀dẹ ló rọ òkúta ọlọ́run ló dá abá aláyé ni abúkúta aláyé tọ́lọ́run dá ni bọ́lọ́run ṣe dá wa lódòkúta náà a sọ pé àwọn ẹ̀lá mọ̀ mú lọ́lọ́run àdúpẹ́ o ọlọ́wọ́ balẹ̀ gẹ́gẹ́ wá sàlékún kí a ti gẹ̀fà náà bí rẹ o Ànábì Muhammad sallam òun lọ́lọ́run ló fún wa tó fi làákùn gbogbo ilé àwọn bàbá tí wọ́n wà ní ẹbọ iṣẹ́ ànàbí ló dé ti gbọ́ ti wa tá a fi àwọn ọ̀nà ànù yẹn lẹ̀ ọlọ́ba àṣàlẹ̀kùn kí ànàbí o bá àṣàlẹ̀kùn ọlá rẹ o àtàwọn aráàlú rẹ àtàwọn sàhábà rẹ àti gbogbo àtàbà ń tọ́jú pọ̀nà tánàbí fi àwọn sàhábà rẹ lórí tó fi di ọjọ́ ìkẹyìn. ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ọ̀nà lọ́wọ́ tó ṣẹlẹ̀ níbàdàn ọ̀rọ̀ eégún olóòlù eléyìí tí bóyá ẹsẹ̀ parí jáde rẹ̀ ní kópẹ́kópẹ́ ni ẹjá o fídíò tí mo bí sókè. Wasila di onísun ẹ̀jẹ̀ ní ọ̀sán gangan o kí ni ìdí àti ìtumọ̀ tí Wasila fi di onísun ẹ̀jẹ̀ ìyá Wasila lẹ́ni tó ń farun fún Wasila yìí o Wasila mà ní o wọ́n ní Wasila lọ rìkọ́ọ̀dù olóòlù lọ́jọ́ Thursday kan náà tó kọjá ẹ̀ wọ́n ló sọ wípé tẹ́nì kò ṣe rí òun ó ṣe o wọ́n ló bá lọ rìkọ́ọ̀dù olóòlù ló bá gbé sórí TikTok ló bá bẹ̀rẹ̀ sí ní pé ṣe bó lólùtọ́ ní kẹ́ ẹ máa wò ṣé bí lòun rìkọ́ọ̀dù yìí wọ́n ní ṣàdédé ni Wasila bá lọ sí ìdílé àwọn olóòlù ló bá ní ẹ̀jẹ̀ máa ń dà lára àwọn yàlàyòló ẹgbà ń wo ètùtù ni wọ́n ń ṣe fún Wasila yìí Wasila ló di ẹni tí wọ́n so kolokolo ìgbímọ́ lọ́rùn àtàṣọ pupa wọ́n ní ìyá tó bí gangan tó bí Wasila wọ́n ló gbọ́dọ̀ bá fárun orí ẹ̀ ètùtù ni wọ́n ṣe pẹ̀lú àwọn ìdílé olóòlù tí gbogbo àwọn oníṣẹ̀ṣe tó bẹ̀rẹ̀ sí ní súre fún wípé kí ẹ̀jẹ̀ kó lè bá a dá lára Wasila. fíìmù ní sọ̀hún àárín tí pàtó rẹ̀ yóò tó lè pàtí ìrẹ́bí tá ń bá lọ fíìmù kí náà ti pè ẹlẹ́yẹ àbí kí náà pè tí wọ́n ṣe kòtò ayé kòtò ó náà láti gbá ẹ̀ ẹwọ́n tí ìyá ìsọ ìyá ì ní arábìnrin tẹ́ ń wò ẹ̀ Wasila ló kọ́ ẹ̀ Wasila tó ló kọ́ ẹ̀ Wasila ẹ̀ wọ́n ló lọ rìkọ́dù olóòlù wọ́n lọ rìkọ́dù olóòlù pé nígbà tó lóòlù jáde níjọ ìjẹ Thursday ó rìkọ́dù olóòlù wọ́n ló wá gbé sí TikTok so ó wá do nísun ẹ̀jẹ̀ láìsókun àtọ́sà pàǹtì méjì mo fẹ́ kàmálé lórí ọ̀rọ̀ yìí aláwọ̀kọ́ ni pé tábàtẹ̀ fẹ́ gba ní tẹ̀sán ìgbẹ́pọ̀ ṣẹlẹ̀ torí àwa náà àwa ní wáyé kìí sànà nígbà táwa kéékèèké olóòlù àwọn jáde gbogbo oríta mẹ́rin bẹ̀rẹ̀ alẹ́kùsọ òkè mọ̀pọ̀ àwọn obìnrin máa yanjú olóòlù dáadáa láwọn ní orí òkè lókè ààrẹ àwọn obìnrin máa yanjú olóòlù dáadáa tó ti yé sàkámàjẹ ni ìrọ̀ lásán àwọn ọmọ yanjú olóòlù dáadáa gbogbo àwọn ìyá tábà ti rí àwọn náà máa jẹ́rìí sí gbogbo olóòlù dáadáa ìdẹ́rùbà lásán òní ẹ wá ló donísun ẹ̀jẹ̀ ààrẹ jẹ́ ó yẹ kẹ́ bá rìkọ́ọ̀dù ẹ̀jẹ̀ nílẹ̀ láàrẹ̀ tó bí bá ń sun ẹ̀jẹ̀ ó ń sìnkún sun ní ebóbìnrin ní ìsìnkún sun ní ààrẹ jẹ́ ẹ bá ṣe ìkọ̀dí ẹ̀jẹ̀ kárí ààrí ó donísun ẹ̀jẹ̀ abẹ́rìn tara yín ẹ̀ ń stage manager fi ń dẹ́rù àwọn èèyàn ẹ̀kẹ́ jókòó ẹ lọ kọ script ẹ wá ṣe script fún wọn gbà ó rìkọ́ọ̀dù olóòlù ẹ wá donísun ẹ̀jẹ̀ ṣé bí táwọn sọ fún wa ní pé tó lóòlù bá ti rí
wọ́n tó bí mọ́ omi ó kù ní ìkan wà tá ti gbọ́ nígbà ìkéka rẹ̀ wọ́n ní olólùbáyà alámàlà kan ní ìdí àmàlà pé ìgbàkọ ni wọ́n fi máa ń tako lóru ìgbàkọ ìtàlá ti gbọ́ ni àwọn tó bá ti mọ̀ta yóò ti máa wọ́n máa rántí o irọ́ lásán skit content ẹ̀ ń tara yín ẹ wá lọ stage ẹ wá fọmọ ọlọ́mọ tó fẹ́ fárí tẹ ẹ wá tó fẹ́ kó máa fárí kẹ bá fi máa tàwọn èèyàn jẹ wọ́n ní ìyá alámàlà ó kẹ́ nàgbà kan tó lòlù ìgbà kan kan ó tó mú mi ó tó kan ó tó mú mi ó tó kan ìgbà tí ìgbà kan wá tán tó wá kan tán bóyá ìyá yẹn padà kú ní àbí kan nǹkan sàṣẹlẹ̀ sí yàrá yìí wọ́n bí gbẹ wọ́n rí obìnrin rí olùdàdà lórí òkè báyìí tán wà lórí òkè tó olólùmọ̀ kọjá títí bàtà sí mẹ́rin báyìí dáadáa ẹ̀kan tán ayé jẹ ẹ gbé sun ẹ̀jẹ̀ wa ìsun ẹ̀jẹ̀ rẹ̀ dà ibo ló sun ẹ̀jẹ̀ sí ẹ yẹ máa tàwọn èèyàn jẹ ojú ti là kọjá gbélé ní 2026 ẹ níbi táyé lajú dì kẹ́ ẹ máa lẹ́gùn kan obìnrin ò lè rí kẹ́ ẹ máa lówó kan kíní kan èyí ó wò ó pípé irọ́ àwọn aláṣìṣe irọ́ ti báyé wọn jẹ́ irọ́ ti báyé wọn jẹ́ irọ́ ti báyé wọn jẹ́ ní tí ò ṣẹlẹ̀ láti fi dẹ́rù bá àwọn èèyàn láti fi dẹ́rù bá àwọn èèyàn ok ẹ̀jẹ̀ àgbà kò ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àgbà kò ṣẹlẹ̀ sẹ́sìn rẹ̀ nìyẹn sẹ́sìn àlùbáríkà nìyẹn ṣé ọlọ́run orí ọlọ́run gidi nu bó sáré sí ń pè só sáré nu só sáré lólóòlù tóbi ní gbọdọ̀ rí só sáré nu ẹgbẹ́ sílẹ̀ àkáì káàtì ẹ̀ tó máa fún yín lẹ́rìí nínú Quran ká tó sọ tọ́lọ́run sọ fún yín ká tó sọ tánàbí sọ fún yín ẹ tó dọ́ tó dó lóòlù ẹ ní gbé lóòlù nísìn ọmọ ọdún kan ní bóyá kíní kan náà bí ìjọ kan náà bí tí ó sì kùn ìjọ kan ẹlòmíì ò tún gbà ẹnìkan lọ́kọ́ gbé olóòlù ò ti sí tẹ́lẹ̀ olóòlù ò ti gbà kan sí olóòdì pọ́ ń bẹ bó wà ní ọjọ́ ajẹ́ pé yẹn ní wàá jẹ́ sí ọlọ́ọ̀bà àlekíọ́lá tó yẹ pé nìkan ló lè sọ pé òun dá sánmọ́ lòun dálẹ̀ eléòlù tó bí ń pa olóòlù tó yẹ pé tó bá gbẹ́ kùkùrà lẹ́yìn sí yóò nìkan bóun wá màlà àdéwé dúró yóò jẹun o olóòlù tí wọ́n tó ń pè ló sà ọlọ́run tiẹ̀ olóòlù tó bí ń pa tèdè ó pa tí nígbà tó kà sí olóòlù yóò ro jẹjẹ o olóòlù tí wọ́n lè bá nísìn tẹ́lẹ̀ kí tíjọba sọ pé kò gbọdọ̀ jáde mọ́ kò jáde mọ́ tíjọba bá sọ pé next year o àwọn òbòdò rí olóòlù níta o 2027 wọn bí dá ìyẹn wá ní sẹ́sìn náà pọ̀ àtinú ok ṣé ẹ̀sìn eré ní ẹ̀sìn tí èrò bìn níjọ́ wo ni mùsùlùmí náà kí jímọ̀ tán ní obìnrin gbọdọ̀ wà bẹ́ẹ̀ níjọ́ wo náà ṣe túnú àwẹ̀ tán ní ọdún yìí o ọdún obìnrin o ẹni iléyà o kèrè gómìnir o níjọ́ ọ̀lẹ́ rí mùsùlùmí tó ṣe wọn ẹ̀yin náà gbé làkà yín sọ̀kalẹ̀ ẹ̀yin aláṣìṣe wọ́n kẹfẹ́ ba iye yín jẹ́ balùkì àmọ́ yín jẹ́ gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ́ ń bá wọn dá sí tẹ́yìn náà ń sọ nǹkan tó ń sọ tó yẹ pé ẹ̀fẹ̀ lẹ́sìn sí tẹ́lẹ̀ ẹ̀sìn tí ọlọ́run bá lè kí ọlá tó fẹ́ kẹ́ ṣe Islam tó ti mú wá fún yín tó ń fẹ́ máa ní yín lára bóyá torí ọ̀lẹ o ò lè kírun o ò lè gbàwẹ̀ o wá ń wá bí sásí o ò fẹ́ sin náà o fẹ́ jọ́sìn fọlúwa rẹ tó dá ọ wọ́n ń jọ ìwọ̀n ẹ̀ bá wọn sọ pé ẹ̀ bá wọn bú Allah ẹ̀ bá wọn bú anabi Muhammad sallallahu alaihi wasallam ìwọ náà gbélé àká rẹ sọ̀kalẹ̀ ìwọ náà wò nísìn tó bá ṣe pé ìyàwó tiẹ̀ ló fojú kan olólùbá wọn ká sọ pé ìyàwó rẹ dúró níṣòjì yóò kù só bá làkà ìmú ọmọ rẹ kálọ́mọ rẹ ní báwọn só bá làkà ìmú òòsà tẹ́ ń pè lọ́nà tẹ́ ń sìn tí ò gbọ́dọ̀ obìnrin ẹgbèsì ìwọ náà gbèsè làkàì kí ló oríire tó wà ń bẹ kí ni ẹsẹ nítorí ẹkẹ ti parun òkè nísìn olóòlù ń bọ̀ nísìn first lady náà wà ń bọ̀ first lady Ọ̀yọ́ state nísìn first lady Ọ̀yọ́ state ìyàwó gọvnọ Ṣèyí Mákindé wọn ń bọ̀ olóòlù náà wà ń bọ̀ òkè olóòlù ó lọ pa first lady pẹ̀lú àwọn escort ní làkàì wàláì sọ́rọ̀ lè lọ dá alájàmù ó lè pàdé alájàmù tíá olórí àgbà Olúbàdàn kẹsọ pé
yòókù ẹ gbé ẹ lọ́pọlọ wàláì ṣẹ́sìn lélẹ̀ ẹ̀sìn tí mo sọ pé òun gbọ́dọ̀ obìnrin yóò pa obìnrin ẹ ní Islam máa pa òun náà ní Islam máa pa òun gẹ́gẹ́ lélẹ̀ nígbàjà ìlíyà láti bí o tí ọlọ́run ti gba níbi dìde àwọn lábáwá máa ń pọ ẹyẹ òṣòṣà sẹ́yìn ló sà ní lábáwá òṣà kan ọjọ́ kan ni òṣà kan ọjọ́ kan wọn làwọn lábáwá ń ṣe náà sọ pé àjá àlàlẹ̀ àlẹ́ àtà ilahan wahida ṣé ó fẹ́ sọ gbogbo àwọn òṣà yìí ó fẹ́ sọ wọ́n di ó fẹ́ kó wá sọ pé ọkàn lámàsìn ó wà ní kápá gbogbo àwọn òṣà yìí tì Allah ò ní ká lámàsìn ó ń jọ wọn lẹ́nu ó ń jọ wọn lójú nígbà náà lọ wọ́n máa ń sin ọmọbìnrin ni wọ́n máa ń sin ọmọbìnrin tí wọ́n bá bí wọ́n máa ń sin wọ́n lọ sí láàyè Islam wá dé wá parẹ́ ìntàfẹ́kẹ́ parẹ́ náà ni ó kì í nísìn ìwọ náà tó ń gbọ́ mi nísìn tó ń sọ pé oníṣẹ̀ṣẹ̀ ni ọ́ aláṣẹ ni ọ́ nísìn ókè ìyàwó rẹ nísìn ó ń rọbí wọ́n bá ti mú ìwọ nísìn ò ń gbókè àdó ó fẹ́ gbé ìyàwó rẹ̀ lọ sọ́sìpítù bóyá ní Mọ̀lété ẹ wá ń bọ̀ látòkè àdó ẹ̀ ń lọ Mọ̀lété ẹ wá sọ pé olódùwà ní kí ló kọ àárín Mọ̀lété sí òkè àdó sí Mọ̀lété yẹn kí ló kọ bẹ́ẹ̀ náà mo ti gbàgbé ó ní agbègbè kan níbẹ̀ yẹn ó bí bẹ̀lẹ́ wà gbà ó fẹ́ gbé ìyàwó rẹ̀ lọ wọ́n sọ pé olódùwà ń bẹ̀ ìyàwó rẹ̀ dẹ̀ ní oní tí ń rọbí tó fẹ́ kú yìí àbọ̀ ọmọ rẹ̀ náà rọ̀ṣì lọ sọ́sìpítù ọmọ rẹ̀ obìnrin tó fẹ́ kú tó ti fẹ́ kú tẹ́lẹ̀ kẹ́tù kù lẹ́nu ẹ̀ òun gbé Yemẹtu ẹ̀fẹ́ gbéyàwó ẹ̀fẹ́ gbẹ̀mọ̀ yẹn lọ sí UCH olódùwà tó tága ni ọmọ yẹn lẹ́mí kẹ́kù lẹ́nu ẹ̀ gbé sílẹ̀ àkáyì wọ́n sọ pé tó bá fi lè wá kọjá tó lùwà ẹ̀mí kan tó kú olódùwà gbà ṣùf gbé sílẹ̀ àkáyì sẹ́sì nìyẹn ẹ̀sìn tí ó ti àwọn èèyàn mọ́lé tí wọ́n ní freedom yóò sì obìnrin mọ́lé kò ní freedom lásìkò tó yẹ kó ní freedom ẹ̀ ẹ wá ń bá gẹ́gẹ́ ìdè kiri ẹlẹ́yìn tako Islam ṣé Islam lẹ́yìn tako ni àbá ìmọ̀kàndá ìlàmù ẹ̀mọ̀kàndá ìlàmù ó ní náà kí ló rí gẹ́gẹ́ níbi nǹkan tó tẹ́ fi ń yan gẹ́ nísìn kí ló rí gẹ́gẹ́ mẹ́ ká tó pọ́ ọmọ yẹn nísìn ó wá gólógún nísìn ó wá fẹ́ kú ó donísùn ẹ̀jẹ̀ tá àmọ́ bí tẹ́ ti rí yẹn o kí ló rí gẹ́gẹ́ mẹ́ kí ni dùnú mẹ́ sàwọn kan wá sọ pé àwọn àfọwọ́lẹ̀ wá gbalẹ̀ ní sí o káwọn afọ àgbà ọmọ ẹlẹ̀ nígbà tó wúlò nìkan wá gbalẹ̀ lọ́pọ̀lọ́ tó bá ṣe pé wọ́n ni àbíyá rẹ àbáǹtí rẹ ní wúwo ẹsẹ̀ rẹ̀ sí bá ń kóta gbórí o sẹ́mi ló máa dùn ni lórí táwọn èèyàn ń wò táwọn wò ṣeré táwọn oníwò sàrà nílé wa nígbà lórí tàbẹ́ni lórí òkè táwọn wo lóòdù tí ó kọjá nínú títí báyìí yóò kọjá ń bẹ̀rẹ̀ tó kọjá lẹ́kùsọ́ táwọn èèyàn ó dùn lókè táwọn wò kó irọ́ lásán ni tó bá dẹ̀ wà jẹ́ ọ̀tọ̀ ṣé nǹkan ìdáná fi ń yẹgẹnu ṣé nǹkan ìdáná fi ń yẹgẹnu tánàbí wa Muhammad sallam tó sọ pé ń jọ ọdún wa tá a bá sọ ọdún níjọ léyá níjọ ọ̀tún àwẹ̀ àwọn ọmọbìnrin tí wọ́n ti jú débi pé wọ́n ẹsẹ̀ ń dàgbà tí wọ́n jáde àrẹ́bí ni kó wọn wá sí mùsọ́lá kí wọ́n forí kó àdúrà àwọn ọmọbìnrin kan jẹ́ kó gbọ́n jáde ìjọba lásọ kí ọmọ ìyá rẹ̀ yá lásọ tí ó wọ̀ wá láti wá dùn ok kí wá ló dùn nù olólùmísì ọdún tẹ́ fi ń jalè gbogbo agbájé àgbẹ̀ níbẹ̀ yẹn olè náà fi ń jà tẹ́ bá ti ń bọ̀ láti gbogbo ìbẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn ọlọ́jà yóò mọ̀ sáré palẹ̀ mọ́ ni wọ́n mọ̀ sáré dànù dùdù wọ́n jalè wọ́n lu ti ọgbẹ́ ẹ̀rọ àwọn èèyàn wọn kò méjì kó bá fi tà olè náà fi ń jà olè ní ọdún lásìkò táwa yìí ẹsùn bọ́ lórí yíra dáadáa dì sí ókè ẹ̀sìn àlàáfíà wà dá ẹ̀sìn àlàáfíà dànù ilé àlàáfíà dà tí wọ́n sọ pé Islam ló ní káwọn Fúlàní lọ́mọ pa yẹn ókè sálàáfíà lílé pí ṣé àlàáfíà ni olórí yìí kí èwo làlàáfíà ni wọ́n bí eégún tẹ̀ ṣe èwo làlàáfíà tẹ́gùn méjì ó pàdé tẹ́mọ̀ ìkẹ́ ló ṣẹlẹ̀ ní lábìrán tí wọ́n yú àdá lórí ìjọ ò lè gbọ́ pé àwọn kí dìbà à ń sọdún tó wáyé pé ìjà náà fi ń jà tẹ́ wá fẹ́ sọ ayé di
ọmọ ọ̀sán ọmọ burúkú tẹ́wá fẹ́ tẹ́wá òòsà tó yẹ kẹ́ ẹ ti lọ pa òòsà tí ó gbẹ̀yìn òòsà tí ó jọ òòsà tí ò ní kankan tó lè ṣe fún ọ ìwọ ló lọ torí pọ̀ ìwọ ló wá rin kẹ̀kẹ́ ló wá rin ọ̀kadà ló tó pọ̀ máa bá ti mọ́tò tó ti já ó tó pọ̀ ó lọ epo tó yẹ kó fi sebẹ̀ ó ń dà yé lórí epo tó yẹ kó fi dé taráìsì jẹ́jẹ́ ó lọ ń dà lórí irin oní ológun ogun ẹnu kí ló rí bí yẹn nísìnyí kí ló yẹ tí mi kàn dùn ẹ̀rẹ̀ wa pọ̀ jáde ẹ̀rẹ̀ wa sí ká dáadáa káàkiri gbogbo ìlú ẹ̀sìn ká dáadáa òsì káàkiri kí ló ń dùnú yín nísìnyí kí ló ń dùnú yín kí ló ń dùnú yín níbi èsù tá ìbọ̀ ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́wọ́ ọ̀bẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún làwọn yẹn sẹ́jẹ̀ ṣé yẹn rinu ṣé tó kiri náà nù èsù láàlú ògì òkú abániwọ̀n bá rí dá ó dáhùn èsù ó tún bọ̀ dáhùn ó sì sọ pé òun sìn kí ló rí yẹn bì yẹn nísìnyí kí ló rí yẹn bẹ́ẹ̀ tẹ́ẹ̀tẹ́ gbélé ká ìsọ̀kalẹ̀ pé ojú ti là kọjá gbélé ká ṣe ẹ̀sìn àsìn tẹ́ẹ̀bà tẹ́ẹ̀fì bọ́ọ̀lù ọ̀pá lẹ́kẹ́ lápàdé gbogbo àwọn akẹ́tẹ́ ìsìn nìsín èèyàn ní wọ́n tán ti wáyé tákà kú wọ́n kà sẹ́kú dànù Ògún ó sẹ́kú Ṣàngó ó sẹ́kú kí wọ́n mọ́ ìkan lọ pokùnso ìkan ẹ̀ tó pé kẹ́ wọlé kí wọ́n mọ́ ẹ̀ kàn bá rẹ̀ ká kíkí túnmọ̀ gbélé ẹ̀gbọ́n ọmọ mùsùlùmí Ismail Ibrahim Ishaq ẹ̀ kàn bá rẹ̀ ká ẹ̀ńtẹ́lẹ̀gún inú yín wá ń dùn ẹlẹ́tàkó Islam ẹ̀sìn gbogbo àgbáláyé ìtẹ́ẹ̀sẹ̀ tí ò kọjá ilẹ̀ Yorùbá ìtẹ́ẹ̀lẹ̀ dánwò níbi tójú ti là tẹ́ẹ̀ pé àwọn ìjọba wa tí wọ́n kàn wó yín hàn wọ́n kàn wó yín hàn wọ́n wó yín láwòsàn fún ẹ̀wọ̀ ayéláwò rẹ̀ nǹkan tẹ́ẹ̀ lè ṣe pẹ̀lú peace nǹkan tẹ́ẹ̀ lè ṣe pẹ̀lú peace mélòó gan gbogbo yín mélòó ni yín lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí mélòó ni yín gan ọlọ́wọ́ balẹ̀ kan tó dá sánmà tó dá ilẹ̀ so Ògún lè claim kún lòún dọ́ ni Ògún lè claim kún lòún dáyìn Ògún èèyàn alágbẹ̀dẹ tó ń ti àgbẹ̀dẹ tí fi ń jẹun tí ò bá iṣẹ́ kò ní jẹun àgbẹ̀dẹ ní sè àbísàn kò ní ó lọ láwọn èèyàn tí wọ́n bínú obìnrin tẹ́ẹ̀kan gbéláka yín kalẹ̀ tẹ́ẹ̀kan tẹ́ka yín jẹ ọmọ ọjọ́ wo gan ni Ògún Ṣàngó ọmọ ọjọ́ wo ni wọ́n gbogbo pé àwọn Ògún tẹ́ ẹ̀ sọ yìí àwọn èèyàn kan tán wáyé náà ni ọmọ ọjọ́ wo ni wọ́n gbogbo tán wò sí tó 200 years bàtà tán níbi wa Muhammad sassan ti wá tó ti lọ ni over 1400 years láwọn Ògún 200 years tí o ti pẹ́ àbá àgbọ̀tán àwọn ẹbí gbogbo tán wọn tẹ́ ń kọ fún ẹyin rèé náà lárí wà níṣẹ́ kankan tó wúlò ẹbẹ́ tako Islam lẹ́sìn tó yẹ pé kò sí bó ṣe study rẹ̀ tó ní mọ̀ pé àtọ̀dọ̀ Allah lè ti wá divine religion ni divine religion ó ní ẹ̀wà tó olólù kí ló rí bí tó lólù ṣe ní ìsìn ẹjọ́ olólù obìnrin olólù ó ń dorí sójà lápẹjúwe kí ló rí mbẹ kí ló rí mbẹ ìwọ tó ń sọ̀rọ̀ ní sí láì pé ìyá rẹ nù àbí ọ̀rẹ́ àti rẹ ṣé ó sọ pé olólùkárì ní sólólùkárì ní tó ṣe ní sókárì nítorí kẹ́ ẹ̀ pawọ́pọ̀ kẹ́ kánṣu ẹ̀ kókàlùkù yín bọ́sínẹ́sì tẹ́ sínà lẹ́yìn bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá kú ẹni sọ pé ẹ̀gòrí ẹ̀ ẹni sọ pé ẹ̀yọ ẹ̀dọ̀ rẹ̀ ẹni sọ pé ọkàn rẹ̀ lẹ́jẹ̀ lẹ́yìn bá ti jọ àwọn ẹgbẹ́ burúkú tẹ́ máa ń jọ yẹn wọ́n ní ògóńgó rẹ̀ ni yóò lọ sí ọkàn rẹ̀ wọ́n máa ń jẹ́ ní tó náà ti jọ kàn wọ́n kan sórí iṣẹ́ kí ni ìtumọ̀ kí ni ìdùnnú yín gbogbo nǹkan tẹ̀sí yẹn tẹ̀tí ẹ̀ pé làkàyè kẹ́ ẹ sun mẹ́sàn-án tó ọmọkùnrin máa ń sùn kórìí yín ti ẹ̀ pé for once ẹ sì ká dáradó òṣì káàkiri ẹ sọ pé ẹ ń sẹ́sìn kí ni ìdùnnú nìkan tó lù sí nísìn kò sí nínú ẹ̀ka mẹ́ ká tó a sọ pé skit content ten creative fún ayé lásán bas Allahul musta'an Allahumma rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab ọlọ́ba lè kíra mọ́ sọ wá lẹ́yìn ìgbà tó ti fẹ́ mọ́ náà lẹ́yìn ìgbà tá a ti ń kírun tá a ti ń forí balẹ̀ fún ọ ìwọ Ọlọ́run mọ́jà tó lọ́mọ bá fa forí balẹ̀ fún ògùn o irin lásán mọ́jà lọ́mọ bá forí balẹ̀ fún o òkúta lásán mọ́jà lọ́mọ bá forí balẹ̀ fún o wọ́n máa ń pò ìkan wọ́n ní òkúta tọ́mọ̀lé kọlẹ̀ ó padà digunlé ẹgbọ́ òkúta tọ́mọ̀lé kọlẹ̀ ó padà digunlé
òkúta náà sọ pé ọmọlé mùsùlùmí náà pè lọ́mọlé o mùsùlùmí náà kó òkúta lẹ̀ òkúta akọ ó lóun ò lè bọ́ ó wá digunlé ok ó digunlé ẹ fi ṣe foundation ok kí ló rí níbẹ̀ òkúta ìtọ́ ẹ̀kẹ́ fi ṣe náà nù ìtọ́ ẹ̀kẹ́ fi ṣe tẹ́tẹ̀lẹ̀ náà nù ẹ lọ fi kọ́lé ẹ fi ṣe foundation kílé lè bá strong ìtọ́ lọ ń dà fún yín fún náà nù wàlìjìbàlà àgùsáhà ọlọ́run ti sọ fún yín wàlìjìbàlà àgùsáhà a fi àwọn òkú àpáta yẹn òkè yẹn a fi dilẹ̀ mọ́lẹ̀ ni nítorí ẹ fi ṣe nu ẹ kẹ̀mẹ́ta ń jẹ́ ààrẹ tí ẹ ti sọnù gan jí dàn àwọn sọnù lórí ilẹ̀ Yorùbá ìgan o gbogbo yín wá tún jáde ẹni yín wá ń dùn lẹ́yìn tó yẹ kẹ́ máa sunkún báyìí yín bàjẹ́ òun yẹn tún bàjẹ́ àfikẹ́ ìgbà Islam ká ẹ padà sínú Islam gbogbo eléyìí ò lè pè yín o gbogbo eléyìí ò lè pè yín.